وأتم تسليم على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كلام الله، خير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، فالعياذ بالله سبحانه وتعالى. عليك يدوقف الله الصلاة فوى النبي محمد صلى الله عليه وسلم. لا دا صلاتنا وبوار إلى النبي أتي صحابة أتي وبات لنا ودش الله محمد صلى الله عليه وسلم تتيو في مادي وجايبين دي القيامة. أملينا أما تسواج بإذن الله تعالى برحمته وفضله إنه على ترى عمدة الأحكام للعلامة المقدسي عليه رحمة الله. بيتي ووداني كتاب الحج، كتاب الحج سيما كحديث للنسيش حديث أبي هريرة رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين. ونيش بلو ورا حج بتاكي جلو حج يوبيني لايني المحرم، لايني المحرم. وعن الله سبحانه وتعالى جل في علاه أن يوفقني وإياكم لما يحب ويرضى. ورتيبا كشتي الله سبحانه وتعالى سوكين شتي ودشاري الله جوجادي كما جوتن وجادي رأي فانو أدوني فواني تنبان سر الله بالله سبحانه وتعالى. وقلت يا أبا موسى كل ما شاجك شديد، قال الله قال رسوله قال الصحابة. سامي رسول الله صلى الله عليه وسلم لا يحل للمرأة السلام أن تسافر مسيرة يوم لها قوم. لا يحل للمرأة أبا إذا بوشالوا أنا بيتوا البخاري لا تسافر يوما وليلة. طيب، هذا الحديث حديث أبي هريرة رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين في باب سفر المرأة للحج بدون محرم. سفر المرأة للحج بدون محرم. انتي حديث لي في أدرس فوانية kí obìnrin mùsùlùmí ó máa ṣe hajj biduni mahram, biduni mahram, láláì kò já sí pé ó ní mahram. Abu Hurairah radiyallahu ta'ala anhu ọlọ́jíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam sọ pé la yahillu limra'atin, la yahillu limra'atin, ní kò tọ́ fún obìnrin kankan, kò tọ́ fún obìnrin kankan tu'minu billah, obìnrin tó nígbàgbọ́ sí Allah, wal yawmil akhir, ó tún wá nígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn, ó nígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn, yẹn ni ọjọ́ ìgbìndal qiyama. Obìnrin tó bá nígbàgbọ́ báyìí kò tọ́ fún an tusafira, obìnrin yóò wá ṣe ìrìn àjò, obìnrin yẹn ṣe ìrìn àjò masirata yawmin wa layla, masirata yawmin wa layla, ìrìn àjò odidi ọ̀sán kan òru kan, ìyẹn ni pé ìrìn àjò tí ó gbà fódidi èdè illa wa ma'aha hurba,
àfi kí ẹlẹ́tọ̀ rẹ̀ ó máa bẹ pẹ̀lú rẹ̀ àfi kí ẹlẹ́tọ̀ rẹ̀ kó máa bẹ pẹ̀lú rẹ̀. wa fi lafdhin lil-Bukhari inú ẹgbàá wa Imam al-Bukhari lafdhu Imam Bukhari lọ ní pé la tusafiru masirata yawmin pé kò gbọ́dọ̀ ní àjò dé kan illa ma'a dhi mahram àfi kó mú mahram dání. Ìjẹ́ tó bá less than day bí a few hours pé tó bá gbé flight nísìn láti Èkó yìí tó bá lóun l'Àbújá nílùú èní nísìn tó bá gbéra tó 9 láwàá yìí ìgbà tí a bá fi rí tó 10 sí 10 o'clock pẹ̀lú ògùn Ọlọ́run ó ti land sí Àbújá tó bá ṣe tó bẹ́ sí tán bẹ́ẹ̀ l'Àbújá tó bá tún gbéra padà níbi 1 àbí 2 ìgbà tá a fi rí past 3 ó ti ṣe kí ni jama'a ó sì dé padà sí Èkó yìí. Naam irú obìnrin báyìí ṣe pé journey yẹn ò cover odidi day àbí níbi tí a mú day àti night tí irú eléyìí náà tọ́ là gbogbo tí ń bá ti ń jẹ́ ìrìn àjò la yahillu limra'atin tu'minu billahi wal yawmil akhir. Ànábì ní kò tọ́ fóbìnrin kan tó nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala tó tún wá nígbàgbọ́ sí ọjọ́ kẹyìn kó wá máa ṣe ìrìn àjò àyàfi tí a bá ṣe ìrìn àjò yìí mahram rẹ̀ gbọ́dọ̀ wà pẹ̀lú rẹ̀ yóò mahram. Àwọn wá ní maharimu rẹ̀ á kí o débẹ̀ insha Allah ó bẹ̀rẹ̀ látorí ọkọ àbọ́mọ rẹ̀ tó bí tó ti dàgbà tó ti gbọ́n ẹgbẹ́ yíò náà ṣúgbọ́rọ̀ ti bàlágọ̀ àbíkókà ti gbọ́n sahih ní pé bí o bá jẹ́ ti bàlágọ̀ at least o ti jọ ọmọ tó ṣe pé o tó jùbọ́ ní tó létí náà àwọn alfa gbogbo ẹlẹ́nu òkúlé lórí. Bàbá rẹ̀ ẹ̀gbọ́n lọ́kùnrin lọ́jọ́ ọmọ ìyá àbọ́lọ́jọ́ ọmọ bàbá àbọ́jọ́ jẹ́ ọmọ ìyá nìkan àbọ́jọ́ jẹ́ ọba kan nìkan àtàwọn tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ṣẹ̀ríà Aisha Allah tá padà ṣàlàyé wọn àwọn yẹn náà ń pè ní àwọn al-maharim al-madha al-maharim. So ìkànnù wọn lọ́kùnrin gbọ́dọ̀ bá ṣe ní àjò yìí هذا هو الأصل. وفي لفظ البخاري قل لا تسافر مسيرة يوم gbọ́dọ̀ ní odidi dé illa ma'a dhi mahram illa ma'a dhi mahram àfi tó bá jẹ́ ipò mú mahram rẹ̀ dání. Tọ́yìí tàbá ti wá mọ̀ ìdájọ́ yìí ibi ọ̀rọ̀ wá kù sí ni pé ìdájọ́ tó wà generally fún obìnrin ṣe ìrìn àjò rí obìnrin fẹ́ travel láti Èkó yìí ó ń lọ Ìbàdàn illa ma'a dhi mahram ó fẹ́ travel ó ń lọ Ìlọrin illa ma'a dhi mahram lópin ìgbà tó bìnrin ọ̀hún bá ti bàlágọ̀. So obìnrin tó bá wá ṣe ìrìn àjò tí ó ní mahram irú ìrìn àjò bẹ́ẹ̀ sáfàrù ma'siyah ìrìn àjò tí ń gbẹ́sẹ̀ ń bẹ̀ nítorí pé kò tọ́ bọ́lá ọba subhanahu wa ta'ala ṣe pé kí ni jama'a kàtọ̀ obìnrin kò bá àti bọ́ wá sí wò pòun smart tó bá ti bẹ́ sí ń táàmù pè ní ìrìn àjò tí ó bá ti fọ́ọ̀lù sí ní àjò ó lè lọ láì mẹ́rin kankan dání ó lè dá lọ àbá tó wá ti pé ìrìn àjò ló fọ́ọ̀lù sí ọmọ mahram dání. Àwọn àlfáà ní hikmah pọ̀ mẹ́ ìjẹ́wọ̀ ìlú mímọ̀ rú pé Ọlọ́run ti wá fúnlẹ̀ mọ́bìnrin báyìí wallahi tó fi wà ní àwọn obìnrin torí pé ìrìn àjò as-safar qit'atun min al-'adhab as-safar qit'atun min al-'adhab ìrìn àjò bí ìpín ìyà kan ni. Àwọn challenges kan máa ń fèsì èèyàn nígbà tí èèyàn bá ń bẹ lórí ìrìn àjò. So obìnrin wá ní bá ṣe dá obìnrin ẹlẹgẹ́ ni wọ́n obìnrin ò lẹ́mìí wàhálà ìgbà míì lórí ìrìn àjò yẹn àwọn kan tó wà frustrating ló máa ń pọ̀ ẹgbẹ́ tí ó bá dà lójú kan tán ìmí ilé bọ́sẹ̀wẹ̀ kan yóò kàn máa sọkún ní kò má tí ó ṣe má yarhamukallah ìdí tó ṣe bùkátà sí mahram ni tó bá yẹ kó tí wá lọ́kùnrin tó jẹ́ mahram pàtàkì jùlọ àwọn àlùfáà tí wọ́n tiẹ̀ ní kó ti bàlágà yẹ kọ́ tó bá wọ́n àwọn ikọ́ ọmọ bíbí inú rẹ̀ ọmọ rẹ̀ yẹn ó ṣe àwọn nǹkan kan olóbi lóòótọ́ ní tí ìyá ò lè ṣe ọmọkùnrin ó ṣe ọkùnrin lọ́kùnrin ó máa jẹ ọkùnrin ni tó bá rí challenge láwò pé a ṣe bí ọkùnrin òun náà dẹ̀ dúó confidence mọ́ wà so obìnrin Ọlọ́run bá tó gbó òfin yìí kalẹ̀ aláì òfin obìnrin lọ́wọ́
mo ti mọ ìyá kan àti ní àjò ni àwọn abú mahram dání ní àjò gan ọmọ ni mahram yìí ọmọ náà ti dàgbà o bí ọ̀rọ̀ flight wọ́n ṣe dípò di issue nìyẹn ṣáàdì tí bẹ́ẹ̀ ó ṣáàdì pé miss flight bí ẹni tí àwọn ti lọ sùn bí kan wọ́n gbàgbé sùn lọ bẹ́ẹ̀ nǹkan rí nígbà tí ayé òde báyìí lásán ìyá bá bú ẹkún pé àwọn táwọn yìí kì í ṣe ti ń gbé Nàìjíríà o àwọn aráàlú ìbò tó ju wọ́n tó tún mọ́ ń lajú dáadáa ni ẹkún làwọn yìí wọ́n á rí pé àwọn ẹkún sùn báyìí ó yá ilẹ̀ fẹ́ ìkankan wọ́n ìbá wọn rectify ẹ̀ nìyẹn mahram tó wà ń bẹ̀ nìyẹn wá imagine kó mọ̀ sí mahram bá a ti dá obìnrin ò lẹ́mìí fìtínà bá a ti dá obìnrin ò lẹ́mìí fìtínà obìnrin nǹkan tá a máa ń kún lọ́wọ́ ni wọ́n máa ń ní ìdí kún lọ́wọ́ gbogbo wa nínú ibi tóbìnrin ti wá ní ìdí kún lọ́wọ́ jù òun náà ni tó bá ń ṣe ìrìn àjò طيب هذا هو الأصل ìgbọ̀rọ̀ wá dé bí kóbìnrin ó wá ṣẹ́rìn àjò lórí hajj ìdájọ́ yìí ti clear pẹ̀lú hadith yìí kò nídìí àwọn yí ìdájọ́ lọ́rùn gbogbo ọ̀tọ̀ ọba ń ṣe ọmọ ìpọ̀ ń gbẹ̀ṣẹ̀ ni wọ́n sì mọ̀ tọrọ àforíjì wọ́n tí àwọ̀ rẹ̀ bá ń fọ́lù sínú ọmọ pínpín ní wọ́n ń gbẹ̀ṣẹ̀ ni wọ́n sì mọ̀ tọrọ àforíjì èyí wọ́n ṣe tọ́mọ alọ́lọ́rùn pé àwọn àfáà tó pín káàkiri ó clear náà sọ́rọ̀ àbábí àwọn alfáà kan wá tó ọ̀rọ̀ nìdí òun wà ní pé bó bá wá di pé ìrìn àjò yìí wá jẹ́ safaru hajjin aw umrah safaru hajjin aw umrah ká ní àjò kóbìnrin fẹ́ ṣe hajji àbú fẹ́ ṣe umrah ní ńkọ́ ṣé ìdájọ́ kóbìnrin ò gbọ́dọ̀ dá sí ìrìn àjò yìí náà ṣó tún sí wà àbí kó wà fakhtalafa fi dhalika ahlul ilmi al-fuqaha واختلف في ذلك أهل العلم الفقهاء ibi on làwọn ní mímọ̀ tagbo yes ń bẹ lórí wọn ibi ọ̀rọ̀ wọn tí wá jẹyọ kan manu ibi on tí wá ní khilaf wa huwa khilafun mu'tabar khilaf tó sì ní túmọ̀ aláwọn míì nínú wọn kal imamaini Malik wa Shafi'i bí al-imam Malik rahimahullah àti al-imam Shafi'i rahimahullah àwọn ní al-mahramu laysa shartan fi hajj al-mar'ati al-muslima pé kóbìnrin mùsùlùmí ó ṣe hajji kìí ṣe nínú condition rẹ̀ ní pé ó gbọ́dọ̀ ní mahram kìí ṣe nínú condition rẹ̀ ní pé kíni ó gbọ́dọ̀ ní mahram àwọn máa wà láyé kọ̀ọ̀kan wá ọ̀rọ̀ tó Málíkì wá sọ tí Ṣáfi'í sọ yìí awáwọn náà àwọn sàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n tán lọ síwájú àwọn Málíkì bí àwọn alfa àwọn àwọn tó ìpín táwọn náà dúó lé lórí nìyẹn ta ummil mu'minina ummina Aisha radiyallahu ta'ala anha wa ani sahabati ajma'in yalla wa Aisha ita dúó lórí nìyẹn wa bin Umar Abdullah ibn Umar ita wọn náà dúó lórí nìyẹn asùnkú Abdullah ibn Umar tọ́rọ bá di súnnà kì í bí súnnà ṣe rí o Abdullah ibn Umar وعبد الله بن الزبير بن العوام رضي الله عنه عن الصحابة أجمعين وعطاء أتقول هذا الصحابة بهم خلاص وكاله وعطاء بن أبي رباح انت عطاء عطاء تاسيوي أغبافا بولو مكان أغبافا بولو مكان لجوا يره وابن سيرين محمد بن سيرين انت وانا دويني والإمام الأوزاعي òun náà tún ní tó fẹ́ mọ́ àdúnlọ́rọ̀ al-Imam az-Zuhri bákan náà Qatada tí al-Imam Qatada at-Tabi'i al-Jalil ìtàwọn àdúnlọ́ ní àtàwọn mí bẹ́ẹ̀ náà wal fa Dawud az-Zahiri wa ashabi dáwọn Zahiriyya Ibn Hazm dílẹ́yìn àfáà rẹ̀ táwọn àdúnlọ́ lórí ní ìpé obìnrin mùsùlùmí kò tọ́ kó dá sí ní àjò àmọ́ tó bá ṣe pé hajji ni ulalaye àwọn mí ò ní ó lè dá lọ àwọn mí ò ní tó bá rọ́kùnrin kan tó jẹ́ mùsùlùmí tí ń lọ òjò lọ àwọn mí ò ní tó bá ráwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí táwọn náà ń lọ rí ṣe hajji kó tẹ̀lé wọn lọ àwọn máa wọn ọ̀rọ̀ kan wá fi ṣe ìdúró lórí ọ̀rọ̀ wọn rí yàlla wa Aisha radiyallahu anha wọ́n ti béèrè lọ́wọ́ yàlla wa Aisha rí ipe almar'atu la tusafiru illa ma'a dhi mahram gbádá ń sọ̀rọ̀ àdìdà láwọn obìnrin ká lọ
obìnrin ò mọ̀ gbọ́dọ̀ ṣe ní àjọ pẹ̀lú mahram qalat ẹ̀láwọ̀ Aisha wa ń dáhùn pé laysa kullu nisa'i tajidu mahraman laysa kullu nisa'i tajidu mahraman tàbá lóbìnrin ò gbọ́dọ̀ ṣe hajj pẹ̀lú mahram ṣé gbogbo obìnrin ní ò mọ̀ rí mahram wákì ilẹ̀ sọ fún wa ní sínú lóòtọ́ ìjẹ́ gbogbo obìnrin tá a bá rí ṣé gbogbo wọn ni wọ́n ní mahram tó táàfi wá sọ pé nígbà tó bá tó rí mahram ní kó tó lọ ìdán tó bá jẹ́ pé laysa kullu nisa'i tajidu mahraman pé gbogbo obìnrin ò lè rí mahram ìtumọ̀ rẹ̀ ni pé ẹ má jà fi ṣàrùtò fún ẹ wá tiẹ̀ wá wò lásìkò tá a tiẹ̀ wá wáyé obìnrin lè rí mahram lóòtọ́ bí mahram ní àmọ́ tó wó bá yọ ó lè jó wà ara rẹ̀ nìkan ló yọ yíò wá dígbétọ̀ ọ̀tún lè lọ àfijọ́ tó kọ rẹ̀ náà bá tó lówó ìtọ́ bá tó lówó tó lè fi nára rẹ̀ tó tún wá fi rán ọkọ rẹ̀ albayanu adẹ́ bọ̀ pé wọ́n gẹ́gẹ́ dá lówó fún ara rẹ̀ ó lóbìnrin ò gbọ́dọ̀ lọ àwọn tí wọ́n dórí lórí bẹ̀ dórí lórí ṣùgbọ́n àwọn alfa ọ̀rọ̀ yálà Aisha ìdúnwọ̀n sí pé tóun bá ti ní tí ọkọ ò bá ní àbí kò sì lówó tó lè fi fìnánsì ọkọ rẹ̀ tó ti rí tara rẹ̀ náà tó bá ti ráwọn gúrùpù kan tí wọ́n lọ tí ó lọ papọ̀ pẹ̀lú wọn kò sí láì fi mẹ́gbà náà ilé nìkan tí àwọn àlùfáà kọ̀ọ̀kan báyìí tí wọ́n tó lórí. Nafi' ọmọ kéwú ọmọ àti tó tún jẹ́ mawla fún Abdullahi ibn Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhum wa sahabata ajma'in ó ní kana yusafiru ma'a Abdullahi ibn Umar mawlayatun lahu laysa ma'ahunna mahram ó láwọn obìnrin kan tí Abdullahi ibn Umar ti tú okùn orúkọ lẹ́rùn wọn ipe wọn a máa ṣe ìrìn àjò hajj pẹ̀lú Abdullahi ibn Umar meanwhile wọn a sì ní mahram kankan pẹ̀lú wọn. Ata ọbẹ̀ ìlọ́wọ́ Ata nípa obìnrin tí ò ní mahram kò sì lọ́kọ tí ó mú lọ hajj ṣùgbọ́n ó láwọn bí àwọn ẹrú àbáwọn ọmọ kẹta ń gbọ́dọ̀ rẹ̀ àbí nǹkan wípé wọ́n lè mójútó alámọ̀rí ọ̀rọ̀ rẹ̀ gbóò ní ó ní na'am Ata ní na'am faltahujj irú obìnrin bẹ́ẹ̀ kó lọ lè ṣe hajj gbàna. Muhammad ibn Sirin ó ní takhruju ma'a rajulin minal muslimin la ba's tó bá pé yóò lọ pẹ̀lẹ́ nìkan tó jẹ́ mùsùlùmí lọ́kùnrin kò sí problem. Hamad ní la ba'sa lil mar'ati an tusafira bi ghayri mahramin ma'a as-salihin pé kò sí láì fi kóbìnrin ó ṣe hajj láì ní mahram tó bá ti lọ pẹ̀lú àwọn as-salihin pẹ̀lú àwọn ẹni rere. Al-Imam al-Awza'i alayhi rahmatullah ta kó tàwọn alẹ́kan ní takhruju ma'a qawmin 'udul tí ó bá lọ kó lọ pẹ̀lú àwọn èèyàn tó jẹ́ 'udul tó jẹ́ àwọn tó ní àdáálà tó bẹ̀rù Ọlọ́run. Al-Imam Shafi'i rahimahullah ani takhruju ma'a hurratin muslimatin thiqa kó lọ pẹ̀lú obìnrin mùsùlùmí tó jọmọlúwàbí tá a sì mọ̀ pé thiqa ní tí èso ní bàjẹ́. Ibn Hazm wa ni al-mar'atu allati la mahrama laha obìnrin tí ò ní mahram fa innaha tahujj ó gbé ṣe hajj wala shay'a 'alayha ó sì láì fi fún fa in kana laha zawj ó tó bá sì kó bá wá lọ́kọ fa fardun 'alayhi an yahujja ma'aha dandan ni kọ́kọ́ rẹ̀ ó tẹ̀lé tọ́kọ bá ti lágbára àti lè tẹ̀lé fa in lam yaf'al tọ́kọ ò bá wá tẹ̀lé Ibn Hazm ni fa huwa 'asin lillahi ta'ala ọkọ ló ṣe Ọlọ́run ọba àlejọ́lá fatahujja dunahu kóbìnrin ni ó ṣe hajj láì wulẹ̀ mọ́kọ dání mọ́ wala shay'a 'alayha àwọn ògbẹ̀ṣẹ̀ ọkọ ló gbẹ̀ṣẹ̀ tí ó tẹ̀lé. gbogbo ọ̀rọ̀ táwọn àlùfáà wọn wáyé wá sọ yìí àwọn amú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan wá ọ̀gá àdìsí tí wọ́n máa ń sábà lò àwọn àlùfáà tí wọ́n gbá lọ́wọ́ wọn aládìsí ní dọ̀ífò àmọ́ wọn ní kò yẹ kẹ́ múrù dájọ́ báyìí ní àdìsí nígbà tá àdìsí ń sọ bí ìgbẹ̀yìn ìgbà ó ti rí ó ń sọ níjọ́ náà lọ fún Adi ibn Hatim radiyallahu anhu sawata ajma'in ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ pé fa in talat bika hayatun latarina adh-dha'inata tartahil min al-hayrati hatta tatufa bil-ka'bati la takhafa illa Allah. Ànábì sọ báyìí ìfọkànbalẹ̀ ó para sí wọnú ayé tó pé ọ̀rọ̀ obìnrin tí ó gbéra látàwọn àdúgbò kan lọ́nà Yaman yóò sì máa bọ̀ wá sí Kaaba tí ó wá sí tawaf pé yóò sì máa rìn kò ní sí nǹkan kan tí ó dẹ́rù bá àwọn ni Ànábì sọ pé obìnrin ń wù wá látò dídí bẹ̀rù yóò wá sí hajj tí ó ṣe tawaf kò sì mú Ànábì ò sọ pé mú mahram dání wọ́n ní ń túmọ̀ sí pé ìmú mahram dání èṣe shart tó bá nínú shart ni yóò hàn bí ọ̀rọ̀ tá Ànábì sọ pé yóò padà ṣẹlẹ̀ nínú ìgbẹ̀yìn gbà àwọn àfáà tí wọ́n gbá ohun kan tó lọ rí mú àdífè ló jẹ́ sáré fẹ́ mú ìsì ìgbà àwọn ní níbẹ̀ yẹn ọ̀rọ̀ dájọ́ kọ́lá Ànábì ń sọ Ànábì kan describe bí fọkànbalẹ̀ ṣe máa wà nínú ayé tó ní ìgbẹ̀yìn gbà. Al-bayan wadih. ẹlẹ́ẹ̀kejì a ní májẹ̀mú táwọn àlùfáà
tí wọ́n lóbìnrin gbọ́dọ̀ ní mahram tí wọ́n gbé kalẹ̀ pé ibi tọ́lọ́wọ́ bá sọ fún wa náà Al-Qur'ani ní ẹ̀tẹ́rí pé man istata'a ilayhi sabila ibi ẹni tó bá ní kápá rẹ̀ náà ló sí lọ́nà yẹn pé sabila yẹn ìgbà tá Ànábì ó sì tú ní azadu wa rahila ogbó ta àdítà Ànábì fi tú tó bá ti ní tí ó jẹ tó dẹ̀ ní míìsì tí ó fi lọ gbogbo tá Ànábì fi tú nìyẹn pé sọ kẹ́yìn wá fẹ́ sọ man istata'a ilayhi sabila kí wá fẹ́ sọ sabila yẹn di mahram tafsiru ni wà látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ìdí ni àwọn òṣèlú gbà ọ̀rọ̀ di mélòó iná ẹ̀rí tí wọ́n mú wá aláwọ̀ ìyàwó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam hajjajna ba'da an adhina lahum Umar ba'da an adhina lahunna Umar wọ́n ṣe hajj lẹ́yìn ikú Ànábì sallallahu alaihi wasallam ẹnu yọ̀ǹda dákọ̀ gbà ní gẹ́gẹ́ bí Umar tó jẹ́ khalifatul muslimin wọ́n jẹ́ kí wọ́n fi tó Umar létí pé tọ́ Umaru ọgbọ́ afẹ́sí ájì lọ́dún ni àwọn ìyàwó Ànábì in fact wọ́n níyẹn gan ni last hajj tí Umaru gan náà sí láyé lọ́dún náà wọ́n ni tí Umaru wá sí rẹ̀ Umaru wá mi Uthman ibn Affan wá pé òpéjoko ó pé Abdurrahman ibn Auf ó pé ọ̀nà ẹ̀yin méjèèjì àwọn ìyàwó Ànábì ó ṣe hajj ẹ̀yin méjèèjì lẹ́wàá lídìí wọn lọ níṣẹ́ wọn àdí máhàrọ̀mù torí kí wọ́n yé ṣe máhàrọ̀mù fún wọn ṣùgbọ́n àwọn ló ní kí wọ́n lídìí wọn lọ àwọn ní Uthman wa máa ń sábà pariwo oúnjẹ náà tán bá ti ń lọ lọ́nà pé tọ́ ẹnìkan kò gbọ́dọ̀ súnmọ́ ìyàwó Ànábì o wọ́n sì wà nínú ẹmọ wá àwọn ẹbọn tí máa ń rìn jọ wọn bá gbé ẹṣin tí wọ́n kọ́lé sẹ́yìn ẹṣin tí wọ́n máa wà níbẹ̀ táwọn ọlọ́lá máa ń wà inú ibẹ̀ làwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam máa wà wọ́n ṣe hajj lẹ́yìn Ànábì mahram ò sì tẹ̀lé wọn àwọn ìyàwó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn míì wọ́n tún ní lásìkò Uthmanu náà ẹgbẹ́ àsìkò tí Umar lélẹ̀ ó tún jẹ́ àsìkò Uthmanu náà wọ́n tún ṣe hajj báyìí náà albayan wàdẹ́ kò sì sí mahram fún ilé làwọn ìrí táwọn alfa wọn lòpin tábà tí wá lè mọ rí àwọn ìyàwó Ànábì tí wọ́n ń ṣe báyìí a jẹ́ pé ìgbàláyé wà kó bèrè ó ṣe hajj biduni mahram a ní bákan náà tàbí ti wá rẹ̀ tó lè wà nípò mahram ìtàrò kí mahram fẹ́ ṣe ó fẹ́ bá tẹ́kẹ̀ ọ̀rọ̀ kìíní kankankan gbogbo ọ̀nà àjò gba ọjà lẹ́jì tí ẹmọ fèsì lójú ọ̀nà àti ráwọn tí ó mọ̀ bá wọn ṣe ó tiẹ̀ tó bí ayé ti dé lónìí nísì ẹ̀yẹn tí ó bá ti ájì yóò lọ pẹ̀lú agent ni gbogbo ẹbá àwọn passport mẹ́bá wọn kìíní kan any challenge tí ó bá fẹ́ mọ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn agent wọn ò bá wọn wà responsible àbí tó bá yẹ pé ó ní ìdí kó jẹ́ pé òun gangan tó bá ti wà personal albayan wà dẹ́ pé ẹ fẹ́ confirm pé ṣóhun ni àbóhun kọ́ kankan àwọn yìí hùn tí wọ́n pàṣánà bá wọn. bákan náà àwọn mìíràn wá ní pàtàkì jùlọ hajj tó bá tiẹ̀ tó wá jọ́nà yàn àmì àwọn tó bá fi hajj náà fílà tọ̀ àwọn náà lè wó pé ìmọ̀ ti ṣèkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé bọ̀ hajj tó bá tó wá jọ́nà tí ò tí ì ṣèkan rí àwọn òwò pé yẹ kọ́rọ̀ mahram wá jẹ́ nǹkan tí ó di lọ́wọ́ àwọn atúmọ̀ èèyàn kan wá pé àwọn sáfàrù kan máa ń bẹ tí máa ń wà wájìbù náà tó pé nínú Islam àyè máa sọ pé kóbìnrin ó wá mahram kó tó lè ṣerú àwọn sáfàrù bẹ́ẹ̀ àyè wùlẹ̀ gbé ṣàrùtù mahram kalẹ̀ wọn torí kó ti di wájìbù fún pé tó bá wá lè wá rúwé ẹ̀ bẹ́ẹ̀ pé ájì náà sáfàrù kílò náà sáfàrún wájib tí ájì bá ti jẹ́ wájìbù lórí ẹni ẹ̀ àwọn máa wà pẹ̀jú ìwé ẹ̀wà wọ́n ní obìnrin táwọn kèfèrí bí ó wà under caption lápẹ̀jú ìwé wọ́n ti mú síbì kan ó wá níbi bọ́kù lọ́wọ́ wọn bí ilẹ̀ Yíbò náà wá gbé lọ bí àwọn kidnapper kan lápẹ̀jú ìwé àwọn agbé ọ̀lẹ̀ Yíbò wá níbi bọ́kù lọ́wọ́ ilẹ̀ Yíbò wá dé express ó wá ní mọ́tò tí ó mọ̀ gbé bọ̀ wá síkò ó wá ní ìbá sì máa lọ síkò padà o àmọ́ kò sí tí wọ́n dáadé gbọ́lọ́mọjà gọ́nù tó nù ṣẹ̀ríà náà ṣẹ̀ríà Islam ẹ̀sìn tó pé ní ìwọ obìnrin tó bọ́ lọ́wọ́ kidnapper máa wulẹ̀ wá mahram kankan káàkiri mọ́ sọ ti rọ́kọ̀ tí ó gbọ́ ọdẹ kò mọ̀ ìṣó ni o ó dàkálà Amẹ́ríkà lọ lọ máa lọ náà ọkọ̀ bọ́ náà níbẹ̀ wọn ní ọ̀rọ̀ mahram kò ní jẹ́ kí ni mọ́ kò ní jẹ́ ṣàrùtù mọ́ abóbìnrin tó wà tọkọ ní challenge kan tó wá nídìí kó lọ sí kóòtù lọ rí ìfẹjọ́ sùn ká níbi tí kóòtù bá wà ìlọ ní ṣẹ̀ríà kóòtù wà ìkó ìsìlú wà wọn ló lè ṣẹ́fàrù lẹ́bi tó ní mahram òun àtọkọ tí ó ṣe mahram náà ní nǹkan tí ń bẹ ní àárín wọn yìí ṣùgbọ́n eléyìí làwọn àlùfáà òní wọn máa ń gbé yẹ̀wò bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ náà obìnrin tó dáná zìnà ẹni ó bá dáná zìnà tó wá fẹ́ ṣe tẹ̀gírìb nínú ìjìyà tá a máa ń ṣe fóbìnrin tó ṣe zìnà tó bá jẹ́ pé kìí ṣe èyí tó má rí ni ó ní lọ́gọ́rùn-ún blálà
az-zaniyatu waz-zani fadribu kulla wahidin minhuma mi'ata jalda ọgọ́rùn bílálà ṣe ilẹ̀ yìí ọgọ́rùn bílálà yẹn àtọ́ àmọ́ pé kíní kan ní taghribu am kí mo gbé o taghribu am ní pé wọ́n tún wá lè kúrò nínú ìlú tó ti ṣe hajj yẹn fún ìdí ọdún kan ó lè tìfìtìfì fún ìdí ọdún kan tán bá lè pé kó lọ yẹn wọ́n lè ní ó yá gbogbo Ògùn state yà fẹ́ rí ọmọ ẹ̀ ọdájọ́ olórí mùsùlùmí ló pé gbogbo Ògùn àti kó yìí àfẹ́ rí gbogbo bí ìmọ̀ ìyẹn ni pé oníbàjẹ́ ni wọ̀nyí nìyẹn ọ́ tún kó bá ẹlòmí ṣẹ́sì nínú aburú àwọn zìnà yẹn náà ni ọ̀rọ̀bìnrin tó bá ti ṣe zìnà báyìí táwọn yẹn bá ti mọ̀ ọkùnrin míì náà tó ṣe pé fi qalbihi marad láìsàn bẹ́ẹ̀ lọ ọkàn tiẹ̀ náà òun náà wo náà nìyẹn pé bí a tó náà bá fi tòun náà lọ yóò ṣe kí ni ó gbà tó náà ṣòro ara hekima tó wà bí kéṣẹ̀ rí àwa ní ẹṣẹ́ tẹ̀gíríbù rẹ̀ ó kú láwùjọ yẹn ọkùnrin yẹn náà kó ní ó kú láwùjọ yẹn tọ́ì obìnrin náà ní kéṣẹ̀ tẹ̀gíríbù àm àwa ní kò gbọdọ̀ dúró ní Èkó kò gbọdọ̀ dúró lọ ní oyá Ìbàdàn sáfàrù ní ó ṣe ayé ẹ̀kọ́ ó gbọdọ̀ mọ́ sọ pé máhàrọ̀mù oníwà tẹ̀lé òun lọ ọdún bá rí pé àwọn àdìpáwọ̀ sáfàrù yìí jẹ́ wájib kò wá kan dandan kóbìnrin ó lo máhàrọ̀mù mọ́ wọ́n ní bẹ́ẹ̀ náà ní hajjú wájib alhajjul wajib tó bá sì wà lórí obìnrin pé obìnrin náà kó lọ ó yà bí òye bákan náà wọ́n tún wá mú hadith kan wá hadith Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma wa an sahabati ajma'in ó jẹ́ pé hadha alhadithu àwọn alfa méjèèjì ni wọ́n jọ mọ́ ń lò àwọn tó lóbìnrin lè ṣe hajj biduni mahram àtàwọn tí wọ́n ní obìnrin ò gbọ́dọ̀ ṣe hajj biduni mahram àwọn ọjọ́ mọ́lú àdífì ó ní àdífì Abdullahi ibn Abbas radiyallahu anhuma wa an sahabati ajma'in ó ní sami'tu Rasulallahi sallallahu alaihi wasallam yaqul ó ní mo gbọ́ báyìí ni tó jíṣẹ́ Allah sallallahu alaihi wasallam sọ pé la yakhluwanna rajulun bimra'atin illa wa ma'aha dhu mahram ọkùnrin kò gbọ́dọ̀ dá wà nínú ibì kan pẹ̀lú obìnrin kan àyàfi kí mahram ọmọ wà ń bẹ wala tusafiru al-mar'a obìnrin ò sì gbọ́dọ̀ ṣe ìrìnàjò náà illa ma'a dhi mahram faqama rajulun faqama ọlọ́kùnrin kan wá dìde ń bẹ láàrin àwọn èèyàn nígbà tó wọ́ká rẹ̀ bí obìnrin gbọ́dọ̀ dá sí ní àjò ló bá dìde ya Rasulallah iye òjíṣẹ́ Ọlọ́run ọ̀rọ̀ tẹ́mọ̀ wí ìmọ̀ mú fẹ́ sọ̀rọ̀ lórí inna imra'ati kharajat hajja ìyàwó tèmi mọ̀ ti jáde kú nílé hajja òyí síbi tí lọ o inú rẹ̀ ṣe hajji ní orí annabi sallallahu alaihi wasallam wa inni katabtu fi ghazwati kadha wa kadha ebi ti fọ́kọ́ tèmi lẹ̀ pé mo fẹ́ lọ àjọ lọ jagun báyìí faqal annabi ní ìwọ fogun jíjà nílẹ̀ intaliq ma'aha ya lè lọ pẹ̀lú ìyàwó rẹ̀ kẹjọ lọ rí ṣe hajji intaliq fa hujja ma'a imra'atik ó yá lọ ìwà àti ẹjọ́ lọ rí ṣe hajj. àwọn alfáà tí wọ́n lóbìnrin lè ṣe hajj láì ní mahram àwọn wá ní ẹ̀rí pé ànábì ò fọ́ ti obìnrin yẹn tààrà ànábì bá wí ọkọ ànábì ò sọ pé ó yẹ ní báyàwó rẹ̀ kò yẹ kí ìyàwó ni ó dá sí ní àjò láì jẹ́ pọ̀ wà mẹ́ irú ni wọ́n wọ́nú àdínkù nínú ẹ̀mẹ̀ká ànábì ò sọ bẹ́ẹ̀ tààrà ànábì kẹwàá bá sọ̀rọ̀ pé ìwọ náà ní lọ pẹ̀lú ìyàwó rẹ̀ àwọn àlùfáà tí wọ́n wá ní kò tọ́kóbìnrin ó dá sí ìrìn àjò àwọn làwọn lẹ̀rí yìí kéèṣẹ̀ yìí àwọn làwọn ní ẹ̀rí yìí kéèṣẹ̀ kí ni kéèṣẹ̀ yìí bí a tó wáyé pé kéèṣe dandan ní kóbìnrin ó lọ pẹ̀lú máhárọ̀mù ni èyí ṣe tá nẹ́bì ń sọ fọ́kọ rẹ̀ kó wá fi jihad lẹ̀ tá a sì nídìí rẹ̀ ń bẹ̀ àbẹ́bí wa ní kó fogun lẹ̀ kó mọ lọ rẹ̀ tẹ̀lé ìyàwó bí a jẹ́ pé kóbìnrin ó lọ pẹ̀lú ọkọ ní nǹkan pàtàkì ṣẹ́gbẹ́ àwọn méjì tí wọ́n jọ mú ẹ̀rí wọn jọ rí mú àbọ̀ ìjọ rí mú tó wá rí àwa ní kọ́ìdà kan nù mímọ̀ àníkọ̀ òfin ni ìjọ tí dalil ìdàkánà dalilu muhtamalan tí dalil bá ti ń di pé ó lè ẹ̀yin lè lò ẹ̀yin náà lè lò ní lílò sàwáwù tí ó yẹ pé àwọn kankan lò nílò tí ò ti ẹ̀jọ́ mọ́mọ́ nígbà kìíní ó balance pé kálukú ní kìíní ìjọ fẹ́ favor bátọ́lá listed láàlú bí i irú ẹ̀rí ìhun ẹ̀rí ló mọ́ ẹ̀ lọ rí wẹ́rí míì tí ó yá support claim yìí
so eléyìí ní ìsìkálukú wọn ni wọ́n jọ ń fa ẹ̀rí yìí nísì wọ́n sì jọ rí ìfà àbúrò jọ rí ìfà wọ́n jọ rí ìfà so wọ́n tún mú yíò náà ọmọ wa lẹ́ni pé ala kulli hal hadha kalamu ta'ifatin min ahli al-ilm báwọn kan náà wọn ní mímọ̀ bí wọ́n ti sọnù àwọn apá kejì náà àwọn àlùfáà àwọn làwọn wá dúró pé obìnrin ò gbọ́dọ̀ ṣe ìrìn àjò ò gbọ́dọ̀ lé hajj gẹ́gẹ́ bí ò ṣe gbọ́dọ̀ ṣe ìrìn àjò illa ma'a dhi mahram nínú àwọn àlùfáà tó dúró lórí al-imam Abu Hanifa rahimahullah wal imam Ahmad ibn Muhammad ibn Hanbal rahimahullah rahmatan wasi'a òun náà sì làwọn ọ̀rọ̀ tá a bá látọ̀dọ̀ àwọn míì nínú àwọn tabi'un bí àwọn al-Hasan al-Basri àti bí àwọn Ikrimah àti bí àwọn Ibrahim an-Nakha'i Tawus al-imam Sha'bi wa Ishaq ibn Rahawayh wa Sufyan ath-Thawri wa ibn al-Mundhir àwọn àfáàtà dákan wọn ìsáǹdì táwọn náà dúró lé lórí nù àwọn náà láwọn ẹ̀rí tí wọ́n náà táwọn náà wò tán gbára lé àkọ́kọ́ wọ́n kọ́ dúró lórí àdífì pé obìnrin ò gbọ́dọ̀ dá sí ní àjò illa ma'a dhi mahram wọ́n ní so ṣé hajji ẹ ṣe sáfàrù ní wọ́n náà kọ́ wo pọ́ìntì wọn hajji lóòtọ́ sáfàrù àbí sáfàrù kọ́ ẹ kí lẹ wá fi yọ hajji lẹ̀ nígbà náà bí lóbìnrin ò gbọ́dọ̀ sí ní àjò àbí pẹ̀lú mahram kí lẹ ṣé hajji ẹ ṣe sáfàrù wọ́n kọ́kọ́ dúró lórí ẹ̀rí o ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí tẹ kán àwọn náà tún wá tún lò ẹgbẹ́ tí è bá ṣe kóbìnrin ò gbọ́dọ̀ dá sí ìrìn àjò à ń sí ìrìn àjò lọ travel èé ṣe tá nábì ń sọ pé kọkùnrin ni ó fi jẹ jihad kalẹ̀ kó mọ tẹ̀lé ìyàwó rẹ̀ lọ tí ìbá ti nǹkan tó jọ́nà yàn ànábì ò ní nìkan torí nǹkan tí ìṣọ́nà yàn kó wá nìkan fi jihad kalẹ̀ tí wọ́n rí pé àwọn ẹ̀rí wọ̀nyí náà lágbára bí ò mọ lágbára àwọn ẹ̀rí táwọn náà kó wá nù bákan náà àwọn atún ní anábíwá Muhammad sallallahu alaihi wasallam sọ àwọn àhàdífì kan ṣùgbọ́n àwọn alfáà ní àwọn àdífì lè kálúbá lálàáfíà ní àwọn onímọ̀ ròyìn lẹ́jọ́ oní la tusafir al-mar'a la tahujjanna imra'atun illa wa ma'aha dhu mahram pé obìnrin kan ò gbọ́dọ̀ ṣe hajji àfi kó ní mahram oní la tahujjanna yìí àdíṣe lè yóò lálàáfíà tó báyìí kó bá lálàáfíà ní kí látún máa lọ́rọ̀ lẹ́yìn tàjí ládìsí tó lá ọ̀rọ̀ mọ́lẹ̀ pọ̀nagada الإمام الدارقطني نوبة حديثنا الإمام الطبراني نقبع من المعجم وأن لا يحل لامرأة مسلمة أن تحج يوبري مسلمي وقبضوا شي حج حديث أبي أمامة الباهلي إلا مع زوج أو ذي محرم حديث تداق حجي شيء وزنكني أما دي سافر بكلا ولا ما شاف ما لي أبوي يورو على كل حال بيعمل الفا bóníkálukú wọn bí wọ́n ti yapa ẹnu láàrin ara wọn nìyẹn tọ́ àlàyé mímọ̀ wá ní kíra pé àlàyé mímọ̀ ni tọ́rọ bá ti wá dálàyé mímọ̀ báyìí ìwọ kàtà alibil ilm ọwà mọ̀ ṣe bahth wọ́n bá ṣe kí ni jama'a bahth láwọn ọdún tó pẹ́ sẹ́yìn stanley tí mi náà kọ́kọ́ dúró lórí tẹ́lẹ̀ ni pé obìnrin ò gbọ́dọ̀ ṣe ní àjò illa ma'a dhi mahramin àti pé kò sì gbọdọ̀ ṣe hajji náà illa ma'a dhi mahram àbẹ́gbàdàgbà sókè tó dé àdàkùn ẹja tó wó kìnnà àwọn àfáàrù tá a máa kó kalẹ̀ yìí náà bóò láti fẹ́ ṣe àwọn táwa láwọn ìyàwó ànábì ó sì wá mọ́ ó sì láyà sọ́lọ́ bẹ́ẹ̀ wọ́n wá mọ́ sí ní àjò lẹ́yìn ànábì láì ní mahram ní tí wọ́n á ṣe pé àwọn sàábé tí wọ́n nímọ̀ nípa rẹ̀ Umaru wá ti wá mọ́ Umaru náà sì lọ́wọ́ sínú ẹ̀ ìjú wọn ní àwọn Uthmanu àti Abdurrahman ibn Auf kama tẹ̀lé wọn lọ kò dájú pé ká ní bẹ́ẹ̀ bá ní ìdájọ́ ní ti rí ni àwọn sàábí ànábì ò ní wá máa panupọ̀ lórí àwọn nǹkan ìbáyìí wọ́n ti takora wọn lórí ẹ̀mẹ́ ìgbà sára àwọn nǹkan míì àwọn nǹkan míì takora wọn èsì díẹ̀ pẹ́tọ̀ Abdullahi ibn Umar àtúwà mẹ́lẹ̀ tó yẹ pé kana shadidan ala at-tamassuk bis-sunnah ó lágbára wà harisan ó fẹ́ràn ojú kòkòrò pé kó mọ yapa súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà tí wọ́n ń káwọn mẹ́wùlà yàtù rẹ̀ òun náà tí wọ́n ń kó wọn lọ wọn ni ẹja wo kí ní ìdáadáa ìgbà wọn lèmi náà wọn wo ẹja wo mas'ala yìí ká tún wò dáadáa àmọ́ ọ̀rọ̀ ìmọ̀ ni o nígbà bá tún rí ìwádìí ìmọ̀ míì tó tún múná dúkú dáadáa wọ́n tún lè padà síbi àkọ́kọ́ ìgbàláyè tó wà ní ọ̀rọ̀ mọ́nú
ìkan àwọn alfáà tí wọ́n ti lọ nígbà gbàgbé Sahih Abi Hanifa Abi Yusuf alayhi rahmatullah orí ọ̀rọ̀ mas'ala limáwù sí máwù ni ìkan àwọn alfáà wá àdírẹ́sì mas'ala wọn ní lórí máwù yìí wọ́n sì ń kú lórí mas'ala wọ́n sì ń lọ bòmí wọ́n tún padà síbẹ̀ wọ́n tún lọ bòmí ó fẹ́ tó bí ẹ̀mẹ́ ní sẹ́ márùn ó ti dórí mọ́kí fi pé kìíní kan ní òótọ́ ó bá tún yá tún padà síbẹ̀ ó dà ìpò tún wá tọ́ ó tún tọ́ mọ́ ó dà pé ó tún wá tọ́ ṣé ìyẹn túmọ̀ pé sáwà fà tí wọ́n dúró lójú kan ní adúró lójú kan kọ́ ìmọ̀ ni ẹ̀ tó pè ní mọ̀ nìyẹn yẹn Ibn Taymiyyah rahimahullah alayhi rahmatullah wọn àti ṣogbo ọ̀rọ̀ bá náà rí ibi àwọn onímọ̀ ìmọ̀ ní máa ń darí wọn ọmọ tí wọ́n sọ kíní kan lánàá ó tún sọ ìmí lónìí ọwọ́ aláìmọ̀ kó wa dé wa ní àwọn afáwà yìí gan ọ̀tọ̀ ní tó sọ fún wa lánàá ọ̀tọ̀ ní tó sọ fún wa ní òní yàtọ̀ taqaddumu fil ilm taqaddumu fil ilm ìdàgbàsókè ìlọsíwájú wọn bá wà fáwọn ọ̀rọ̀ mi. fa ala kulli hal ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tọ́ bàbá wa di ọ̀rọ̀ náà tá a gbọ́yé báyìí nítorí wá kù ní pé káwá ní táwa wá mú ó ní pé tóbìnrin ó bá ṣe ìrìn àjò ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú al-mahram man al-mahram wọ́n ní dhu mahram àwọn owó làwọn maharimu obìnrin wọ́n ní al-mahram ẹni tá a pè bẹ́ẹ̀ ẹni àkọ́kọ́ tó kọ́ gbáwájú òní zawjul mar'a ọkọ obìnrin ọkọ rẹ̀ mahram rẹ̀ gẹ́gẹ́ nù number 1 tàbá wá mú ọkọ tán ó tún wá ní pé aw man tahrumu alayhi ala ta'bidi àtẹni tó ṣe pé ó di èèwọ̀ kóbìnrin ó fẹ́rú ẹ̀ lọ́kọ ní fífẹ́ èèwọ̀ láyé bìnásábìn bóyá ń torí pé ẹ̀jẹ̀ jọ dà wọ́n papọ̀ ni aw sábàbin mubah àbí pẹ̀lú sábàbí kan tí gbà láàyè wà fún kó lè sọ wọ́n di èèwọ̀ láíláí kó fi lè di èèwọ̀ fún wọn láíláí àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kalimusọ́ àrọ̀ bí ẹni tí ń bá ní dáná ọ̀rọ̀dọ̀ abẹ́ntájọ́ múmú ẹ̀yà bí òye al-Imam an-Nawawi rahimahullah àwa nínú Sahih Muslim àwa ni ala ta'bidi tá sọ yìí pé ó gbọ́dọ̀ jẹ́ tó jẹ́ ìwọ̀ fóbìnrin láíláí tí ò lè fẹ́ láíláí wípé àáfin sáfún kankan ni pé àwọn ẹlòmíì náà wà èèwọ̀ ní kéyìn ò fẹ́ wọn but kìí ṣe ìwọ̀ láíláí kìí ṣe kí ni o kìí ṣe ìwọ̀ láíláí ìwọ̀ pé mo àkọ́tàn ìwọ̀ yẹn for a limited period ni tí kankan bá change a tún lè padà fẹ́ wà mẹ́rin rẹ̀ lápòjúwe ukhtu zawja àbúrò ìyàwó wa abẹ́gbọ́n ìyàwó wa àbábúrò ìyàwó wa àbúrò ìyá ìyàwó wa abẹ́gbọ́n ìyá ìyàwó wa àbábúrò bàbá ìyàwó wa abẹ́gbọ́n bàbá ìyàwó wa àwọn ẹni yìí níjọ́ tá bá ti fẹ́ obìnrin àwọn náà ti dèwọ̀ ó lè fẹ́ obìnrin kó tún wá fẹ́ àbúrò rẹ̀ haram àṣọ yí burúkú táwọn èèyàn dánwò láyé lónìí o àwọn oníranù tán mọ́ láwọn ṣe sí náà yóò máa bá ya sùn bí ìjùmọ̀ bá ọmọ sùn aláì ìjùmọ̀ fara àbúrò ẹ̀ náà sùn ṣègbè yóò tó fún gbogbo wọn ogun ó sì nímọ̀ pé gbogbo àwọn ló ti wọlé tọ̀ bí a ti lólé ayé dé lónìí nìyẹn àwọn nínú ṣẹ̀ríà Islam níjọ́ tó bá ti fẹ́ obìnrin kan gbogbo ẹni tó bá jẹ́ ọmọ ìyá rẹ̀ àti ọmọ bàbá rẹ̀ wọ́n ti di ìwọ̀ fún ẹ kó fẹ́ wọn wọ́n ti mọ̀ wá kọ̀tà ìjẹ́ ìwọ̀ yẹn lè kú ò tí wọ́n di halal lọ́nà wo wọ́n di halal lọ́nà pé tíyàwó tá a fẹ́ òun bá jáde láyé a lè fẹ́ àbúrò rẹ̀ tíyàwó tá a fẹ́ bá jáde láyé a lè fẹ́ gbọ́n rẹ̀ tíyàwó tá a fẹ́ òun bá jáde láyé a lè fẹ́ àbúrò ìyá rẹ̀ àbábúrò bàbá rẹ̀ albayanu wà dẹ́ àbí kò jáde láyé náà bí á kìíní kan ṣẹlẹ̀ àwa kọra wálẹ̀ bóyá wọ́lọ kọ́ ní ọ̀ṣẹ̀tọ̀ láàkìní abúrún lówó pé òun ò fẹ́ràn rẹ̀ mọ́ olóhun ṣe kọ́lọ̀ òun ò fẹ́ gbé pẹ̀lú rẹ̀ mọ́ gbogbo ẹ̀ náà nígbà láyé rẹ̀ wà ní ṣẹ̀dá Islam tó bẹ̀rẹ̀ bá ṣáà ti ní jẹ́ ní oún reason ó wá ṣe kọ́lọ̀ yẹ tán nìyẹn ìwọ́n wà wó pé mo ṣe wá fẹ́ràn mọ̀lẹ́bí wọn yìí wọn kí máa rí mẹ́ngbà mi obìnrin ó lẹ́bí tó dáa ọgbà àwọn ẹbí ṣe wá dáa tábúrò rẹ̀ bá ń bẹ tọ́ ní pé ọlẹ̀ wá pàbúrò gbò ní ṣégébí àti ọmọ fẹ́ra wa aláìnú ṣẹ̀ríà Islam ìgbàláyé ṣe kí ni ó wá ẹ̀gbọ́n bá máa bínú pé ọkọ tó ń kọ gbogbo àwa tá à ń sọ náà nù ìgbó ọlọ ní ò dá mọ́ àbúrò rẹ̀ sì gbà pé ọkùnrin tó dáa jù tí èèyàn lè fẹ́ láyé ni
ẹlòmí lè wá ní ṣẹ̀ríà àti wá gbárù kan báwọn láyé ṣẹ̀ríà ò sí ní gbà láyè ó gbárù ẹ̀ láyè gan ni ó dájú òfin mọ̀ jẹ́kọ̀ọ́ fún gbogbo wa gbà mí ẹ fi mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ táwọn tọ́mọ láwọn ń kọra wọn lẹ́gbà mí irọ́ náà máa ń pa fúnra wọn gbà mí ó kéré sí ọ̀rọ̀ wọ obìnrin ìyàwó rẹ̀ ọ̀ní ó ṣe ọkẹ̀ gbọ́rọ̀ ọ̀ní kò gbọ́rọ̀ ní lédi bú ìyàwó ni ìyàwó òfò ni ìyàwó àgbákò ni wọ́n sàṣọ gbogbo ẹ̀ káàkiri wọ́n wá bẹ̀ ọ́ wọ́n bọ́ ọṣọ́ gbọ́ wọ́n bẹ̀ ọ́ wọ́n ṣe gbá bàtọ́ bọ́ ọṣọ́ tó wá gbọ́ bí àwọn ọ̀rẹ́ rẹ̀ kan náà ni àwọn wá rí pé ìyá alágbájá yóò sì wá bàjì náà àbá kan sọ pé eléyìí ṣe lédi bú ìyàwó àbá ni ò ní sùúrù pẹ̀lú obìnrin ló ń bá fẹ́ nílẹ̀ Yorùbá yìí kí ni mọ́ndì yóò di wàhálà ni o kódà ó gbá ìyàwó mi ó gbá ìyàwó rẹ̀ bò ẹjọ́ ti kọ́lẹ̀ kì í sí ìyàwó rẹ̀ mọ́ wá gbọ́kọ mi ọkọ rẹ̀ bò wọ́n lọ rí pé kò dáa àwọn ibi tí a ti mọ̀ nú pé nígbà tó ti ní ò dájẹ́ lómi ò fẹ́ àní kò yẹ kó wájú òní àfẹ́ ẹ̀hún ò sọ pé bẹ́ẹ̀ yẹn ni ọ̀ sọ pé bẹ́ẹ̀ yẹn ni bó ìyẹn ṣe bá fi mo dákú ṣeré ó dàbí níwìsì kan náà tó ṣẹlẹ̀ Nàìjíríà yìí náà ni ó ti bẹ́ẹ̀ tó bí ọdún mélòó kan nísìn yìí náà gbalẹ̀ kan bí èmi kan àwa kan rẹ̀ ni pé ara tí ṣẹlẹ̀ àfẹ́ fi kọ́ yín lẹ́kọ̀ọ́ náà nù obìnrin kan náà ló lóun fẹ́ ṣe kọlóò lọ́dọ̀ ọkọ òun fẹ́ ọkọ òun mọ́ ó lè wá rí ṣe bó ti gba lọ́yà nù ìgbà tí ó tún wá gba lọ́yà ó tún wá rò pé obìnrin kóhun ó gbà obìnrin tí ó lè bóhun fi tara ṣígbà ọkùnrin yẹn ò gbádùn ó ṣàrùjọ fún obìnrin yẹn ó ṣàrùjọ ọkọ rẹ̀ lọ́yà bá wò pé gẹ́gẹ́ bí iṣẹ́ táwọn òun bọ́kọ sọ̀rọ̀ pàtí yóò bọ́kọ sọ̀rọ̀ àti yóò lọ́kọ òun wọ́kọ káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbó wá gbọ́rọ̀ lẹ́nu ọkùnrin orí eléyìí wà responsible ẹ̀rá dá léléyìí ọ̀dá àṣọ ti ní tí ó ṣe nù rẹ̀ ó pàṣẹ di obìnrin ọ̀ bá sì irọ́ bá fáìlì ẹ̀ lọ́kọ̀ wọ́n bá lọ́kọ̀ tù lóòótọ́ wọ́n sì lọ́kọ̀ tù adájọ́ sì gbé dájọ́ pé tọ́ nígbà tílẹ̀ kọ́ra tẹ́tílẹ̀ fẹ́ra yín mọ́ ó sì yà wọ́n méjèèjì ẹgbẹ́ ti gba judgment nù kálukú sì máa láti ẹ̀ lọ kó jọ́sẹ̀ mélòó ló bá gbọ́ pé lọ́yà tí ó bóun fáìlì kéèsì òun tó dúró lágbẹjọ́rò pé ọkọ òun ò ní fẹ́ òun mọ́ lọ́yà bá so igi pẹ̀lú lọ́yà tí wá sí báyìí àpò tí wá sí wọ́n lọ ní ilé ibú ni lọ́dọ̀ tèmi kí ni olórílẹ̀ yóò lọ mímí lọ́wọ́ èmi tí ń wọ́kọ́ ti pẹ́ ìwọ ọlọ́kọ́ sú lọ́jọ́ jẹ́ kí ìsàmọ́nì ta wà yìí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ̀ bá ti lọ lọ́kùnrin tọ́lọ̀ sáà ní òun náà sáà dá débì kan lè rẹ́ni tí ó dà tán yẹn lọ́nà àwọn ibi tẹ́ bá jọ kù sí ẹ̀mọ̀ mánéjì ara yìí tó bá ṣọ́ra èṣù àìní lọ́kọ mọ́ lọ́fẹ́ lọ ríra wọlé o lẹ́nu wọn náà tọ́ níyàwó aláyàwó rẹ̀ pọ̀ aláyàwó rẹ̀ kò sí ìtọ́ ọ̀fẹ́ tí wàhálà rẹ̀ ò ní pọ̀ o ọ̀nà wàhálà ni ó kẹ́ yàtọ̀tọ̀ ni eléyìí máa bẹ́ ọ fa wàhálà aṣọ èyí ó sì máa bẹ́ ọ fa wàhálà bàtà kò tán àmọ́ ọ̀pọ̀ wá fẹ́ kan kọ́ wá ní àpàtàkì wá fẹ́ báyìí mo kàn ní píìsì látàárọ̀ lójoojúmọ́ kò tí ẹ̀ sí nǹkan kan òpùrọ́ òsì ni ọ ọ̀gá òpùrọ́ alẹ́ ayé àtàlìkí àmọ̀ ni ọ kò sí obìnrin náà tọ́fẹ́ kò sí obìnrin náà kò sí bó ti lè smart tó kò sí bó ti lè gentle tó kò sí bó ti lè á ní kinní kan tó yẹ pé tí wọ́n náà kàn wò báyìí pé kálọ̀ obìnrin yóò lọ rí báyìí ni àbí kálọ̀ obìnrin yìí tún lọ nírú nǹkan báyìí lára ni yóò ṣàkù kinní kan tó mọ̀ manage bọ̀ tí o bá ti jí sùúrù tọ́já ní pé rárá àní ọ̀ṣá àfẹ́ wọn náà ẹ ọkọ̀lẹ̀ ọkà ní pé wọ́n ti ń kọ́ ohun àwọn tó ọ̀rọ̀ jọ fún gan ní ó padà fẹ́ àwọn kéṣìṣì báyẹn wá pọ̀ láyé lónìí wá ti rojọ́ ìyàwó rẹ̀ wá ẹni tí rojọ́ fún náà níwò pé ibi ṣe àlè fún obìnrin yìí o kódà àwọn ẹlòmíì tó ní pé àwọn gàjọ ọmọ Yorùbá ó lè mọ́ di wàhálà òun kò mọ̀ rí pé èmi sì lè fẹ́ nìyí àmọ́ bá fẹ́ níṣìn inú yóò di wàhálà ni lórí wọn àtọkọ wọn àtọkùn wọn àtọrẹ rẹ wọn ní sọ̀rẹ́ mọ́ láíláí nìtúmọ̀ rẹ̀ chelsea láì máa ṣọ́ ọ̀tún náà ni kálukú ẹ̀mọ́ tí kálukú ọkọ̀ mọ́ rò ìgbà mẹ́rin mi ò ní problem pé kó fẹ́ ọ̀rẹ́ òun mọ́ bí jáde wọn ní problem ni pé tí kò ní ti mọ́ lọ sọ àṣírí òun fún aláìdániwọ́ ni wọ́n bá sì gbé yóò lọ ní sọ àṣírí rẹ fún ìhùn fọkànbalẹ̀ tí ìhùn náà bá gbọ́n pàkẹ́ tó ṣẹ̀fẹ́ bá gbọ́n olú ẹkọ́ sọ pé wọ́n máa rojú ọkùnrin rẹ̀ tó ń rò báyìí ajẹ́gbẹ́jọ́ tí nǹkan bá ṣe láàrin èmi àti ẹ̀ náà bọ́n ti máa ro òun ni ó kọ́ṣẹ̀ rẹ̀ pọ̀ tí wọ́n bá gbọ́n tí ó máa jẹ́ kó máa gbọ́ kó máa gbádùn pé rojú ọkọ rẹ̀ fún ẹláìdá tí ó máa gbádùn ẹ̀
ọ ní pé ń jọ́ ti tiẹ̀ náà bá dé bí ó ti lọ irú tiẹ̀ fẹ́ lómi náà ni wọ́n ní kọjá kórìí ó pé ala kulli hal bó la ń lọ bó la ti ń bọ̀ ni pé àwọn tá a pè ní mahram ó ní ọkọ abẹ́ni tó ṣe pé ìwọ ní ká fẹ́ láéláé ṣe tó báyìí pé kìí ṣe ìwọ ká fẹ́ láéláé àìṣe mahram fún un ṣe ọkọ nísìn ọ lè jẹ́ mahram fábúrò ìyàwó rẹ̀ àbí ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ àbí àbúrò ìyàwó rẹ̀ ọ̀nà kìí àyàwó mahram ló jẹ́ fún un because àìní lè fẹ́ àwọn ọmọ láéláé ni kódà kọ́ padà kọ́ ọmọ wọn lẹ̀ ẹ̀ lè fẹ́ láéláé lọ́rọ̀ ti fẹ́ ọmọ rí ó sì ti wọlé tọ̀ bẹ́ẹ̀ náà ni ìyá ọmọ rẹ̀ mahram lọ́mọ jẹ́ fún kí ni ó ti fẹ́ ìyá rí ó sì ti wọlé tọ̀ èèwọ̀ gbogbo tó bá jáde lára obìnrin tó ti fẹ́ rí ó gbọ́dọ̀ fẹ́ wọn ní ṣẹ̀ríà ọ̀rọ̀ albayan wadih so àwọn olówó fọ́ọ̀lù sínú kò báyìí àwọn níbi àwọn al-aba wal-ajdad gbogbo bàbá obìnrin bàbá rẹ̀ tó bí mahram rẹ̀ ni tó bá tún ní bàbá tó bí gẹ́gẹ́ ní tó bí bàbá rẹ̀ gẹ́gẹ́ kí láwọn náà ọmọ ò lè fẹ́ bàbá rẹ̀ láéláé bákan náà al-abna ọmọ tó bèèrè bá bí mahram ní ọmọ rẹ̀ lè ṣe mahram rẹ̀ báyé pé ní mahram yẹn ó lè fi lọ́kọ náà ọmọ lè fi ìyá rẹ̀ lọ́kọ ló jẹ́ sí pé Anas ibn Malik radiyallahu ta'ala anhu wa sahabata ajma'in Anas ló fi ìyá rẹ̀ ló fi lọ́kọ àwọn kọlù àwọn rírí àtàṣì kí ni wọ́n jẹ́ àṣìkò olùgbò yíba ń jẹmọ́ Anas ló fi ìyá rẹ̀ lọ́kọ so ọmọ àwọn ọmọ tàbá bákanáà al-ikhwa àwọn tàbá jọ jẹ́ ọmọ ìyá ṣé ó lè jẹ́ ikhwatun ashiqa àwọn tàbá jẹ́ ọmọ ìyá ọmọ bàbá mahram àbí ikhwatun li abin àbájọ jẹ́ ọbàkan àìṣọ́ ọmọ ìyá àmọ́ ọmọ kí ni wá ọmọ bàbá àwọn ikhwatun li àbí ọmọ ìyá ni wá àti ṣe ọbàkan gbogbo àwọn tàà ń dákọ̀ yìí gbogbo wọn kí ni wọ́n mahram gbogbo wọn sí ẹ̀jẹ̀ kan ti dàyín pọ̀ tẹ́jẹ̀ bàbá ló dàyín pọ̀ ni àbí ẹ̀jẹ̀ ìyá bákan náà abna'ul ikhwa obìnrin àwọn ọmọ tí àwọn ọmọ ìyá rẹ̀ bá bí kò bá jẹ́ ikhwa tá dápọ̀ lẹ́ka shiqa àbí ikhwa al-ab àbí lè gbogbo wọn náà ipò mahram náà wà fún ọmọ àbúrò rẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ brọ́dà rẹ̀ gbogbo wọn bẹ́ẹ̀ náà bákan náà nínú irú ẹ̀ náà ni al-a'mam àwọn ń kú rẹ̀ wá gbọ́ kìrí kan yìí láàrin yìí gbọ́ ìyàtọ̀ kan bẹ láàrin difference kan bẹ láàrin àbúrò bàbá obìnrin àtẹ̀gbọ́n bàbá rẹ̀ ipò mahram náà wà sí àbúrò bàbá àti ẹ̀gbọ́n bàbá ipò kí ni wọ́n wà ipò mahram àmọ́ ọmọ àbúrò bàbá ẹ̀ sí mahram fún àbúrò dádì ẹ̀ gẹ́gẹ́ ọmọ wọn kìí ṣe mahram ìwọ náà dẹ̀ lè jẹ́ mahram fún ọmọ obìnrin àbúrò dádì ẹ̀ torí pé ẹ̀yin lè fẹ́ra yín oyé ẹ̀yin yẹn lè fẹ́ra yín ẹ̀yin tí ń di cousin bákàbàkà àwọn bàbá àtàbúrò bàbá ipò bàbá náà wà fún ọmọ kọ̀ọ̀kan náà ara wọn albayanu wà dẹ́ bẹ́ẹ̀rẹ̀ làbúrò ìyá abẹ́gbẹ́ ìyá wa ipò mahram ni ṣùgbọ́n ọmọ àbúrò ìyá àbí ọmọ ẹ̀gbọ́n ìyá kìí ṣe mahram albayanu wà dẹ́ ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà wá ní àwọn tó bá yípa àbájọ mú ọmú papọ̀ ipò mahram náà ni wọ́n wá ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àtúwá ní àwọn al-maharim bil musahara àwọn tó yẹ pàwọn náà di mahram wa pẹ̀lú níbi ìdáná níbi pa lọ́rí lọ́kọ́ ń bẹ́ àbá lọ́rí láyá ń bẹ́ àpòjúwe abna'u zawj ọkọ tá a fẹ́ ọmọ rẹ̀ tó bá bí ipò mahram ni mo bá àmọ́ jẹpa wà nísìn bí a ọkọ tí ní ọkọ níyàwó kan ọmọ tó ti kọ́kọ́ bí yẹn ọkùnrin yẹn ipò mahram ló wà fún àwa albayanu wà dẹ́ bẹ́ẹ̀ ni aba'u zawj bàbá tó bí ọkọ ẹni ipò bàbá ni ó wà fún bàbá tó bí kí ni ọkọ ẹni bẹ́ẹ̀ náà ni azwajul banat ọmọ wa obìnrin ọkọ tó bá fẹ́ mahram wa ni ó lè mú àṣẹ ní àjò àlejò wà papọ̀ nínú ilé ó yà bí òyì bẹ́ẹ̀ náà ni azwajul ummahat àwọn ọkọ ìyá bí àyà rẹ̀ tó bí ọdún alọ́lọ́kọ́ ń bò mí ọkọ mọ́mí ẹ̀yẹn
ipò bàbá ló wà fún ẹ mahram ní ẹjọ́ ń jẹ́ sí ara yín àmọ́ ò pẹ̀lú ṣáàrùtù pé yóò jẹ́ pọ́kọ mọ́mí ẹ̀yẹn wọ́n ti jọ wọlé tọ́ra tí nǹkan ò bá tí ìdàpọ̀ láàrin wọn kò tí di mahram until tó bá tó di pé yes wọ́n ti jọ àpapọ̀ gbogbo eléyìí ó ní Allah subhanahu wa ta'ala ló sọ̀rọ̀ rẹ̀ fún wa nínú al-Qur'an mo láwà náà mo là ń bọ̀ ó ní pé tá a bá gbà kó gbé ẹni tí ó bá ṣe hajj gbọdọ̀ ní mahram àwọn ẹni tó gbọdọ̀ lọ pẹ̀lú rẹ̀ àmọ́kálá àwòye tí gbogbo àwọn àfáàrù tá à ń kó àtàwọn àlàyé tá a ti látàárọ̀ pé obìnrin lè lọ hajj láì ní mahram but èyí tó dáa jù Allahu a'lam bá ní agbóbìnrin ní márùn èyí tó dáa jù fóbìnrin mùsùlùmí ó ní pé kó lọ pẹ̀lú kíni pẹ̀lú mahram khurujan min al-khilaf ó ti ẹ̀kọ́kọ́ kú níbi àwọn àfáà kan sọ pé àwọn kan sọ pé yìí dráàgì mọ́ra wọn lọ́wọ́ yìí lọ pẹ̀lú mahram dráàgì mahram yẹn ìwọ́n náà wò pé kò lówó lọ́dún yìí ni ọ̀hún bí ti ń wo yìí títí next year owó rẹ̀ ti ń dá òpè torí ìtọ́kọ rẹ̀ dádó tẹ́mi náà wà nínáwó mi lè sanwó fáwọn alálàájì lè sanwó fáwọn kíni wọ́n bọ̀ tọ́jú ẹ̀ lọ́dún tí ń bọ̀ kó wá fún wàwà yìí àbọ̀ tọ́jú ẹ̀ tí ó fi di kíni o tí ó fi di next year tó wọ ọkọ rẹ̀ ní òpè ó yá ẹ̀yà kò tí ì náà wà ẹ̀wájọ lọ ìyẹn ló dáa jù ó wà aslam ó wà kíni o aslam káwá ní èmi ò ọkọ ò dájú pé yóò lọ o tọ́ a ní ìtọ́ dìmú náà ní kóbìnrin lè dá lọ ó lè lọ àmì tó wá ti gbà pé ṣáàrùtù ni onílọ́nu o àbí tí máhárọ̀mù rẹ̀ bóyá ọkọ náà ni bóyá bàbá rẹ̀ bóyá ọmọ rẹ̀ bóyá ìgbà bóyá àwọn afáwà gbé mọ́sálà kan yẹ̀wò tó bá ní máhárọ̀mù tán ó dá ọkọ ò lówó ó wá rí àbúrò rẹ̀ náà tó lówó àbúrò rẹ̀ fẹ́ràn ní hajj ṣọ́kọ́ lè wá sọ pé ọ̀gbọ̀rọ̀ lọ ọlọ́kọ̀ ọ̀gbọ̀rọ̀ kọ̀ fún nítorí pé ìjọsìn ló fẹ́ lọ rí ṣe kíni ló fẹ́ lọ rí ṣe àwọn agbé mas'ala idhnu zawji kalẹ̀ ìyọ̀ǹda ọkọ wọn ni kó sọ fọ́kọ ó sì gbọ̀yọ̀ǹda ọkọ kò tọ́kọ́kọ́ ó kọ̀ àwọn àlùfáà mi wà ní tọ́kọ́ bá kọ̀ pé ó lè tẹ̀ lábúrú ẹ̀ lọ́sẹ̀ ò lọ hajj ọdún yìí ìjọ lè tẹ̀ láṣẹ ọkọ mẹ́ẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àlùfáà dúró pé irọ́ ò gbọ́dọ̀ tẹ̀ láṣẹ ọkọ yẹn èyí ò fẹ́ dọkọ̀ búnú ìyàwó rẹ̀ fẹ́ lọ rí sí náà ọwá ní kó mọ́ sí kí ni ó máa lọ ló dà nígbà tó bá rò fẹ́ lọ kínú kó wá ní kò gbọ́dọ̀ kínú náà ni ó mọ̀ dáhùn èmi ò lọ ajé ilé àyàfi tó bá ṣe pé lílọ tóbìnrin yẹn fẹ́ lọ ọkọ náà rí ó dẹ̀ ń clear pé kìí ṣe ìjọsìn ló fẹ́ lọ sí ṣùgbọ́n àwọn obìnrin àwọn ọlọ́kọ̀ sànù àwọn obìnrin tí ń bẹ́ńtà lónìí gbogbo nǹkan tó fi máa ń pẹ́pẹ́ ọkọ wọn gbogbo ń bẹ́ kó mọ̀ kó fìlì ẹ̀ wọ́n sáànù gbogbo àwọn obìnrin o wọ́n náà ọ́ sì fílẹ̀ lóòtọ́ ó bá ti fẹ́ pẹ́pẹ́ rẹ nu tó bá kí wà ní ẹkú fẹ́ pẹ́pẹ́ rẹ ní ọ lè sọ pé kò sáyè ọ wá jó clear pé ó kàfẹ́ fi kìíní ó kàfẹ́ fi láàbí lójú lásán náà torí gbogbo obìnrin mi ọgbọ nígbà tẹ́lẹ̀ wá rówó rẹ wá lọ àtúnwá rẹ tó bẹ́ẹ̀ rẹ wá tí ká túbọ̀ á lọ sí láàánú ìkíláàsì ọ̀hún náà wá dà báyìí ẹ̀jẹ̀ oníṣẹ́ kí kírun ẹ̀sìn bàbá ó lè jẹ́ pé kí kírun báwọn wọ́n náà wá wò pé àti wọ́n tí ìrùn tí lọ dédé tó wá ní ájì ló kàn lọ́rọ̀ rẹ̀ ní kí ni èyí máa lọ́ǹtẹ̀ mi o ọlọ́run ló gbàdúrà mi ló gbé àbúrò mi ló fawọ́ àbúrò mi sókè èmi ò lè wà pẹ̀lú àwọn aláyé bàjẹ́ yọ aláyé tó sún sí àwọn karambà nígbà wọ́n pọ̀ nù àwọn obìnrin láyé lónìí o àmọ́ èyí tó dá ni pé wọ́n ọkùnrin dákun tíyàwó rẹ̀ bá ti rí bẹ́ẹ̀ yọ dá fún ọkùnrin mi náà sí ìgbà aládẹ́wò lòun náà bá ti sọ tóbi rẹ̀ yìí èmi náà ìyàwó sọ ti ẹ̀ pẹ̀lú ikhlas pẹ̀lú ó fẹ́ ṣe mímọ́ fọ́lọ́hun ti ẹ̀ ni ó wá gbá yọ̀ǹda lọ́wọ́ rẹ̀ pé Abu Abdullahi mọ̀ kó rí rẹ̀ kí ló ṣẹlẹ̀ àbúrò mi mọ̀ pè mí ó ní sẹ́ndì pásítọ̀tù mi pé ń lọ ajé ọdún yìí ṣẹ́kùnrin kí ni ẹdùn pé alhamdulillah mashallah àbí ẹ̀kọ́ ṣe ọjọ́ ọkọ̀ wá sí lẹ́mì ìwọ́ wà lọ ajé mi máa wà lé ọwà dé a máa ṣàkọsẹ́ mi pé ìwọ́rí káàbá ìwọ́rí wà ní sọ pé tí ń bẹ̀lẹ̀ yìí ta ni o wà ní sọ pé tí ń bẹ̀lẹ̀ mi ò ní ẹ ọgbọ̀ kò sáyè báwò kò yí tí sì ṣe ni pé ìwọ́ wá lọ àwọn akọ́kọ́ ṣáájú mi lọ mọ́ká àdé wà máa pè wọ́n lálájá gbà wọn gbogbo ọkùnrin tó rí bẹ́ẹ̀
tó kí ń gbàdúrà bí kíyàwó rẹ̀ ó ga wallahi ó ń ṣe rí burúkú fún ara rẹ̀ wallahi rí burúkú ló ń ṣe fún ara rẹ̀ tọ́lọ́run bá níyàwó rẹ̀ ni ó ga tí wọ́n ní ó fi ga tí ó ga mọ̀nà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam in tí Khadija kópa nínú oríire Ìsìláàmù lónìí olóńlọ ẹ̀ obìnrin sáà níyàwó Ànábì ni owó rẹ̀ Ànábì ná pẹ́lú bá gbé ìyàwó rẹ̀ lọ́sí kó yàwó rẹ̀ lọ́wọ́ kó máa lówó sí kún lọ́wọ́ wọ́n bá ní lù ọ́ sáyé wọ́n bá ní lù ọ́ sí kíní kan àwọn náà mọ̀ tó bá gbà tó wọ́n lọ́mọ bá manage business rẹ̀ tó di secretary rẹ̀ dí òun ni kó ní ọkàn mọ̀ wọn ara rẹ̀ gẹ́gẹ́ bí pé ọkọ mi rẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn obìnrin mìíràn tí wọ́n get it wrong tó náà tó ti pé ọkọ tí wọ́n ń ṣe lábẹ́rẹ̀ inú kan máa dáadọ́ ọkọ ni ó yà fà ẹ lọ mú kí ni ẹ wá nígbà ẹ̀kọ́ rẹ̀ gan ni tẹ́kọ̀ọ́ àmọ̀ ọkọ ẹni ọkọ náà ní wọ́n kọ̀ bá rí ọlọ́mọdé mi ò ṣerú àgbákò báyìí ó ti gba ṣòkò tó ń di rẹ̀ nu ó wá gbé ìrólé irú àgbákò bẹ́ ọlọ́mọdé mi ó bá wọ́n sí o torí àgbákò nínú kan báwọn kóbìnrin wọn máa sọ di igbá síwọ́ a'udhu billahi minash shaitanir rajim àmọ́ mọ́ wá ìfàsẹ́yìn ìyàwó ẹ̀ máa wá kí ni ìlọsíwájú ìwọ ìyàwó náà mọ́ sì gbọ́ ọkọ gìràgìrà níbi tí ti ń wá ìdàgbàsókè fún ọlọ́mọsá fún alágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ nígbà àsìkò tí wá lọ báyìí ẹjá dubai ní sí ẹ̀rọ gẹ́ẹ̀sì assembly ọjọ́ sí lọ abẹ́lú Allah subhanahu wa ta'ala bimannihi wa karamihi wa izzihi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaa'an min kulli da' wa sallallahu wa sallim ala abdika rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka هل من سؤال السلام عليكم ورحمة الله وبركاته